ju ẹnìkan lọ kí gbogbo àwọn tèmi náà bá jù lọ pé a kú lé o. Bàbá èyí tí ó wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí lórí pé wọ́n fi ẹnìkan jẹ ọ̀kanlọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá èyí tí ó mú ọba wa nígbàdí pé tó Aláàfin tó pé Oonirisa òun ò ní ẹ̀tọ́ láti fi ẹnìkan jẹ oyè tí á jẹ́ ká lè ń kákó lórí gbogbo ilẹ̀ Yorùbá bí wọ́n bá ti máa fi hàn jẹ oyè ayẹ́pẹ́ lẹ́nu ẹnu mọ́ àkàtà wọn nílé Ifẹ̀ nìkan ni wọ́n ti lágbára ẹ̀ eléyìí ojú ò lè fi wò kí lè rí sí. àwọn bàbá wa pa lówe wọ́n ní bí èèyàn bá jẹun yó tán ó máa ń wá bẹ́kúbẹ́kú ológbò tó fẹ́ má kéré ní àtòjú àtẹsẹ̀ ó ṣe tán tó máa wọ̀ mí ó bá jẹ́ pé wọ́n ń gbéraga ní ìbádùn ìgbéra sánlẹ̀ lèmi karú yẹn sí láti fún bàbá wa Oonirisa olórí ọba aládé ní gbèdéke àkókò pé kó lọ rọ èèyàn tó fi joyè lóyè ṣé a ti gbọ́ nínú ìtàn rí pé ọba kan sọ bẹ́ẹ̀ rí láti lọ yọ ẹni tí Ọọ̀ni fi jọba bóyá Ọọ̀ni àná ni o bọ́mọdé ò bá mọ̀wé tí ò bá mẹ̀wẹ́ ó yẹ ká já ẹ̀wẹ́ lọ́wọ́ ọ̀tún ká jówè lọ́wọ́ òsì ká fi wọn irú ọmọ bẹ́ẹ̀ ibi tí wọ́n máa bá yàrá ọ̀rọ̀ yẹn já Ọlọ́run ló mọ̀ torí pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó pọ̀ ju ẹnu bàbá wa Ọ̀wọ̀ Adé láti sọ pé kí ọba wa Oonirisa olórí ọba aládé pé kí ó lọ withdraw ẹni tí ó fi joyè ohun tó kù díẹ̀ káàtó ni ẹnu ọmọ kò gba ìyá pàdé mọ́. Bàbá ẹni ẹnu ọmọ kò gba ìyá pàdé mọ́ bẹ́ẹ̀ ni. Tá bá ń sọ nípa ipò tá bá ń sọ nípa agbára tá bá ń sọ nípa ààyè láàrin Ilé Ifẹ̀ àti ààfin Ọ̀yọ́ níbo ni irú agbára bẹ́ẹ̀ tọ́ sí láti lè fi ọkàn jẹ oyè tí yóò sì lókè bí oyè tí ó kálé ń kákó gbogbo ilẹ̀ Yorùbá láàrin Ọọ̀ni àti Aláàfin ta ló ní irú agbára bẹ́ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ni wípé ohun tí mo rí tó ń fa ọ̀rọ̀ báyìí ni pé díẹ̀ lọ́wọ́ ẹni tó rò màlà tí ò kúná èèyàn tó fẹ̀gùn ṣíṣe nọ́mọ̀ lárí bá wí torí tí ò bá rí bẹ́ẹ̀ èdè Yorùbá àti ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu ní èdè abínibí wa yìí ó ti ń parun torí tí ò bá parun àwọn ọmọ kéékèèké ló yẹ kó máa jáde láti máa yẹ̀yẹ́ ẹni tó bá sọ pé kí ọba wa Ọọ̀ni fìyàn joyè kẹ́nìkan sọ pé kán lọ rọ ẹnìyẹn lóyè ibi tí ó tọ́ sí láti fìyàn joyè tó káàkiri ilẹ̀ Yorùbá orírun gbogbo wa ni a mọ̀ sí Ilé Ifẹ̀ nígbà wáṣẹ̀ Ifẹ̀ tí Ọọ̀ni tá ń pè yìí Ọọ̀ni kò sí nínú oyè olórí ọba ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí àwọn Ọọ̀ni Ògbógbódìrin àti àwọn Balùfọ̀ tí gbogbo wọn joyè kò tí ì sí Ọọ̀ni ńgbà yẹn wọn àti ìfi Ọọ̀ni kún táìtù ọba aṣíwájú gbogbo ilẹ̀ Yorùbá orúkọ tí wọ́n ń pè nígbà wáṣẹ̀ nígbà bàbá wa Oòduà tó jẹ ọba aṣíwájú gbogbo ilẹ̀ Yorùbá orúkọ tó ń pè ńgbà yẹn ni Ọlọ́fin Àdìmúlà Ọlọ́fin Àdìmúlà òun ni wọ́n ń pè ńgbà yẹn Ọlọ́fin Àdìmúlà yẹn dàbí èdè ṣe mọ̀ pé èdè Yorùbá tá ń sọ lẹ́nu yìí Abẹ́òkúta yàtọ̀ Ìbàdàn yàtọ̀ Ìgbónà náà yàtọ̀ Ìjẹ̀bú yàtọ̀ pátápátá Ìkálẹ̀ gan tiẹ̀ súnmọ́ Ìkálẹ̀ yàtọ̀ ṣùgbọ́n èdè tí wọ́n ń lò nígbà yẹn nílé Ifẹ̀ òun ni Ọlọ́fin yẹn dúró pé
olófin, ẹni tó lè ṣòfin gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà níbi tí àṣẹ ti ń jáde wá, òun náà ń pè ní ọlọ́fin. Àdìmúlà yẹn náà, ìyẹn ni pé wọ́n ní gbanigbani ẹni tí èèyàn lè sábà. Àdìmúlà ní pé bíi supreme, tó ga jùlọ. Ọlọ́fin yẹn ni pé ẹni tó lè ṣòfin tó ga jù. Gbogbo wa mọ̀ pé ní gbogbo kóòtù tí àwọn eléyìnbó ń pè ní kóòtù nílẹ̀ Nàìjíríà lónìí, bẹ́ẹ̀ni, ibi tí ilé ẹjọ́ gíga pín sí òun ni supreme. bẹ́ẹ̀ni, bí àdìmúlà ṣe rí káàkiri gbogbo ilẹ̀kílẹ̀ Yorùbá nìyẹn, ọlọ́fin àdìmúlà. Ṣùgbọ́n ẹni tó bá máa jogún kógún, ó di dandan kẹ́niyẹn náà mọ̀tọ̀kítàn pa. Òtítọ́ dọ́jà òkúta, lówó lọ́wọ́ láyé ń rèké. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ìgbà wo ni bàbá wa Lámídì kọ́lọ́hún kó dẹlẹ̀ fẹ́ni ire, tí ọwọ́ adé fi gba ìjọba? Ẹ wo ohun tó ṣẹlẹ̀ fún Ọ̀yọ́túnjí náà. Ṣé bó ní bí ó nára, ìyẹn náà ò lè lọ bẹ́ẹ̀. ìyẹn bàbá tó wá sáàfin Ọ̀yọ́, bẹ́ẹ̀ni, tó padà sórílẹ̀-èdè Amẹ́ríkà tó ní. bẹ́ẹ̀ni, tí ibi ìgbéraga, ẹni tó bá ní ìgbéraga, èjìká ilé ti máa mọ̀ ìkan máa ga jù kan lọ. Ìgbéraga ò gbé ni débi kankan. Ọlọ́run ló ń yànyàn sípò. Bàbá wa ọwọ́ adé, òun lèmi ní bá sọ̀rọ̀ wípé ọwọ́ epo láráyé ń bá ni lá. Kí bàbá wa ọwọ́ adé Aláàfin Ọ̀yọ́ kán tẹ̀ jẹ́jẹ́. Ńgbà tí bàbá wa Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀, olórí ọba aládé, ńgbà tí wọ́n dórí àléfà, kò pé ọ̀sẹ̀ méjì tán ti gbéra tán lọ sí Ọ̀yọ́ láti lọ bá bàbá wa Lámídì gẹ́gẹ́ bí ipò bàbá káàkiri ilẹ̀ Yorùbá. Wọ́n dé ọ̀dọ̀ Awùjalẹ̀, wọ́n dé ọ̀dọ̀ Aláké. Ọ̀rọ̀ tipò tán wà, wọ́n wo tọjọ́ orí, wọ́n ní ibi kíkí lọmọlúwàbí ti bẹ̀rẹ̀. Gbogbo àwọn ọba tó dẹ̀ ń jẹ nísìnyí, wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́, torí pé àṣà Yorùbá ló láṣà, Yorùbá ló ní ìfọmọlúwàbí ṣe. Gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ láti Ọ̀yọ́ yìí, ó ti jẹ́ ká mọ̀ pé kò sọ ọmọlúwàbí. Ọmọ téèyàn bá pè lọ́mọlúwàbí, ó máa bọ̀wọ̀ fún aṣíwájú. Ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu yìí, wọ́n ní pẹ̀lẹ́ ló bí ó nákọ. Ká rántí pé ọgbẹ́ yanmọ́ná, ọ̀rọ̀ yanmọ́ná, bọ́gbẹ́ yanmọ́ná bá jiná, ọ̀rọ̀ yanmọ́ná ò ní jiná. Ẹni tẹ́ pèlẹ́ lẹ́nu bẹ́ẹ̀ nu ègbodò, ọdọọdún tí ègbodò bá dé ló máa rántí. Bàbá wa Oonirisa, ọ̀wọ́n ti fẹ́ pa gbogbo ègún káfà kájà, wọ́n ti fẹ́ parẹ́ nílẹ̀ Yorùbá nípa gbígbéra káàkiri. Wọ́n ní ọ̀hún mú fóònù wọ ọ̀dọ̀ pálásì Aláàfin Ọ̀yọ́. Táwa bá dé ọ̀dọ̀ bàbá wa Oonirisa lẹ́nu, tí àwọn abẹsẹ̀ bá ní bàbá máa ní nínú àwọn èèyàn wa gbọ́, àtọmọdé àtàgbà kì í ṣe bóyá olóyè o, a máa mú fóònù, a máa ya fọ́tò, a máa ṣe gbogbo ẹ̀ pẹ̀lú wọn. Ṣe bí ọmọlúwàbí nìyẹn, wọ́n ní ibi kíkí. Nígbà tí Jésù wà láyé, tí ó bá sí Júdásì tó lọ fi wọ̀n, Jésù kò gbéra ẹ̀ gàǹgà láàrin àwọn méjìlá yẹn náà. Àwọn Fárísì, àwọn agbowóde, wọn ò dá mọ̀ láàrin wọn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ńgbà táwọn náà ló gbà, ṣe bí a rí gbogbo àkọọ́lẹ̀ wọn nínú àlùkùránì pé gbogbo àwọn sàábé wọn, gbogbo wọn náà jọ ń wà. Báwo lẹnìkan ṣe máa wá gàǹgà? Kí ni kọ́lọ́hun tó dá wa kí ni kó wá wí?